wàláì mo fi jẹ́ tó máa tẹ̀mí nìkan nù sáré bùrà èmi ò gbọ́ bẹ́ẹ̀ rárá ọ̀rọ̀ Yorùbá nation ni mo gbọ́. Yorùbá nation ni. Bẹ́ẹ̀ni. Ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa wò wá ní ìkànnì Àjíára Màlífà TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tó ọkùnrin kan eléyìí tí wọ́n sọ pé ní nǹkan bíi ọdún 5 sẹ́yìn wọ́n ní ó dáná sun ẹnìkan tí ó jẹ́ olùṣòwò POS. Eléyìí tó jẹ́ wípé wọ́n ní wọ́n gbé ọ̀rọ̀ náà lọ sílé ẹjọ́, ṣùgbọ́n bó ṣe padà jáde nílé ẹjọ́ òun náà ni ọ̀rọ̀ náà kò yé ẹnikẹ́ni títí di ìgbà yìí tó jẹ́ wípé wọ́n bá fi ẹjọ́ rẹ̀ sùn ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní ìpínlẹ̀ Ògùn wípé ó lu ẹnìkan ní jìbìtì eléyìí tí ẹni sọ wípé owó òun jẹ́ 8 million naira, ṣùgbọ́n tóun ní gbogbo tóun gbà lọ́wọ́ ẹ̀ kò ju bíi 500,000 naira lọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ náà léde tẹ́lẹ̀, wọ́n níṣẹ́ rí ọkùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Akilẹ̀ Kẹ́hìndé yìí ló ti fi ìgbà kan rí ló ti ń jẹ́jọ́ nílé iṣẹ́ ọlọ́pàá pàápàá nílé ẹjọ́ ní nǹkan bíi ọdún 5 sẹ́yìn ni ìfiléde kan jáde wípé ọkùnrin kan pa oní POS eléyìí tí ó dáná sun oní POS náà léyìí tí ọ̀rọ̀ náà di ilé ẹjọ́, ṣùgbọ́n ohun tó jẹ́ kàyéfì fún wa ni wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe filéde wọn ni wọ́n ti padà rí ọkùnrin eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Akilẹ̀ yìí nígboro lẹ́yìn ìgbà tó jẹ́ pé àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ṣe òṣìṣẹ́ tó kù náà àwọn ṣì ń jẹ ẹjọ́ lọ́wọ́. Nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ eléyìí tá a ṣe fún náà ló ti ń ṣàlàyé bí ọ̀rọ̀ náà bó ṣe jẹ́ ní pàtó. Ó yẹ fìdílé nǹkan jẹ́ ká tún jọ wo eléyìí tó tún ṣẹlẹ̀. Mo á ń bẹ lọ́hùn pé lágbára Ọlọ́run bá tèmi tí àní dààmú láṣẹ Èdùmàrè, jẹ́ ká aṣọ ohunkóhun tá a bá fẹ́ ṣe o, torí gbogbo ohun tá a bá ṣe lénìí ẹ má gbàgbé wípé ọ̀rọ̀ ìtàn ni tó bá di lọ́la. Ẹ káàbọ̀ sí ìkànnì Àjíára Màlífà TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Kí lorúkọ ẹ? Kẹ́hìndé Sálíù Akilẹ̀. Kẹ́hìndé Sálíù Akilẹ̀. Akilẹ̀. Ṣé Akilẹ̀ yẹn ṣé orúkọ ẹ gangan àbí? Bẹ́ẹ̀ni, nickname ni. Ní Akilẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Wọ́n tó ọmọ ọdún mélòó báyìí? I'm 50 years old. 50. 50 years old. Bẹ́ẹ̀ni. Ọmọ bo ni ẹ? Ọmọ Ọ̀ṣun state. Ọ̀ṣun state. Apá kan Ọ̀ṣun, apá kan Àwórì. Apá kan Àwórì. ṣé ọmọ bàbá ẹ ní Àwórì àbí bàbá ẹ ní Ọ̀ṣun? Bàbá mi l'Ọ̀ṣun, ìyá mi l'Àwórì. Ìyá ẹ ní Àwórì. Kí lorúkọ bàbá ẹ? Sálíù. Sálíù. Sálíù kí ni? Ọláyà. Orúkọ ìyá ẹ ńkọ́? Títílayọ̀. 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 Orúkọ màmá ẹ. Ok. O lọ school àbí o lọ school? Mo lọ sí primary school. Primary school ló lọ? Ṣàṣà primary school. Secondary school ńkọ́? Mi lọ secondary school, mo lọ kọ́ṣẹ́. O lọ kọ́ ṣiṣẹ́, kí ló wá kọ́? Mo kọ́ṣẹ́ Japanese company. Japanese company. Ok. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tó gbé dé ọgbà ọlọ́pàá lénìí kó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́? Kéèsì tí mo ní kéèsì mọ́dúrà kan pẹ̀lú àwọn Fúlàní àti oní POS. Ok. Oní POS nígbà wo nìyẹn ṣẹlẹ̀? ó ti ń lọ bí 5 years báyìí. 5 years. Ọkọ wa láti máa súnmọ́ bẹ̀ṣà. Ok. So ọ̀nà ní ẹni táwọn Fúlàní bá ti jí gbé ó ní fún POS ló bá wọn gbowó, má bá wọn gba ransom lọ́wọ́ àwọn Fúlàní yẹn. Ok. A lọ bẹ̀ èmi lọ kọ́ àwọn Fúlàní yẹn. So náà ọmọ ẹyẹ tí wọ́n ní wọ́n jẹ́ nìkan gbé ni wọn, àwọn ló wá padà lọ sí inú ìlú yẹn. Ok. Wọ́n lọ dáná sun oní POS. Àwọn wo ni àwọn ẹyẹ? Àwọn ẹyẹ wọ́n padà lọ dáná sun ní POS. Ok. So gbà tán lọ sun ní POS níbẹ̀, gbà tán wá mú mi wá ní mi mo lọ bẹ̀ lọ kọ́ àwọn Fúlàní, so èmi ni àwọn ọlọ́pàá wá gbé. Níbo nìyẹn ti ṣẹlẹ̀? Ní Ìjú. Ìjú? Ìjú Ṣàgábí? Ìjú ní Ìjú ṣé bí Ṣàgá náà níbẹ̀, Ìjú Ọ̀tà. Lọ́tà? Bẹ́ẹ̀ ni sà. Ok. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn? So láti gbà yẹn ṣá, so ẹni tó wá assist mi tó ràn mí lọ́wọ́ tí mo fi jáde. Kí báwo ló ṣe jáde? Wọ́n gbé ìgbésẹ̀ náà, wọ́n rìn ìrìn náà ni, wọ́n lọ ṣe bẹ́ẹ̀lì ṣe ogun ẹ̀ náà ni. So wọ́n dẹ̀ ṣe findings, wọ́n rí pé mi ò sínú àwọn tó sún yàn. Ok. But èmi ni first appear àti wọ́n kọ́ lọ bẹ̀ lọ́pọ̀ àwọn Fúlàní nínú bẹ̀. Ok. Nípa àwọn tó lọ sún yàn mi màá rìn wá náà àwọn tó pààyàn. O ò sí? Wípé mi ì sínú àwọn tó pààyàn gbà tán ṣèwádìí. Tọ́ rí àwọn tó pààyàn yẹn mú? Wọ́n rí wọn mú àwọn mélòó? àwọn mẹ́ta. Mẹ́ta náà rí mú? Bẹ́ẹ̀ni. Ok. Wọ́n wá béèlì wọ? Bẹ́ẹ̀ni. Àwọn olóbèèlì ẹ? Ẹni tó béèlì mi náà ni mo jẹ lówó tó wá rìpọ́tù mi pé mo bá àwọn. Ìwádìí jẹ́ kó yé wa wípé àwọn kan ṣì wà ní prison tó dúró fún ẹ tó jẹ́ pé ńgbà ó sá lọ mọ́ ọ lọ́wọ́. Kò sẹ́ni kankan ní prison náà tó dúró fún mi. Kò sẹ́ni kankan prison kan nínú àwọn ṣọ́ọ̀tì mi àti àwọn ṣọ́ọ̀tì mi ṣe sọ̀rọ̀ last week. Ní last week? Bẹ́ẹ̀ni àìṣọ́ sọ̀rọ̀. Níbo làwọn yẹn wà? Ìlàró ni wọ́n gbé. Ìlàró ni wọ́n gbé? Àwọn ṣọ́ọ̀tì tó máa ń gbowó yẹn ni. Àwọn ṣọ́ọ̀tì tó máa ń gba owó yẹn la máa ń fún lówó yẹn ni. A ti sọ̀rọ̀ last week tó sì béèrè owó lọ́wọ́ mi tí mo sẹ́ni 20,000 sí. Yóò tó owó kí ló sẹ́ni sí wọn? Bí mo ṣe máa ń fún nìyẹn. Bí mo ṣe máa ń fún nìkan gbogbo ọjọ́ kóòtù àwọn tó kù ó máa ń sọ fún mi. So wọ́n ń pè mí fún kóòtù. Wọ́n ń pè ẹ́ fún kóòtù mọ́? Kí ló dé wọ́n pè ọ́ fún kóòtù mọ́? Wọ́n pè mí fún kóòtù yọmí kò láàrin mi sínú àwọn tó pààyàn. Ok.
kí ló wá ṣẹlẹ̀ gangan báyìí tó tún. ẹni tí ó lówó tó fi ràn mí lọ́wọ́ jáde ló ní pé mo jòun lómi fún lówó. tálẹ́ nìyẹn. Tọ́pẹ́ Táíwò Ọ̀pẹ́ Táíwò Ìyálóde Táíwò. Ìyálóde Táíwò bẹ́ẹ̀ ni ó máa ń fẹ́ di mi ni. bí èlò ló gbà ní. 8 million ni owó tí mo dẹ̀ gbà lọ́wọ́ ojú 300,000 lọ. báwo ló yẹ jẹ́. ó send 300,000 sákàǹtì ìyàwó mi ìjọ tán grant mi bèlè gangan. ó dẹ̀ wá fún mi ní 150 nínú prison lẹ́yìn ó fún mi ní 50,000 cash. ẹ wà ní gbogbo owó yẹn wá jẹ́. 500 ó ní 8 million ló gbówó táwọn náà bọ̀dẹ̀ níwẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni I will pay it. Wọ́n jẹ́ kó yé wa wípé ó ní orí Facebook lẹ ti pàdé. bẹ́ẹ̀ ni orí Facebook gẹ́gẹ́ bí ọ̀rẹ́ láti ń befriend ara yín. mọ́tò méjì tó wà ní possession. mọ́tò ní àwọn mọ́tò kan wà ní ọ̀dọ̀ ẹ̀ báwo làwọn mọ́tò yẹn ṣe jẹ́. Akura Jeep àti Ford Ilese mo ní pé mo ṣe ra because àwọn ọmọ mi sáyìn lówó sí mi pé kí n lọ ṣe business. mo á ra ibo làwọn ọmọ ẹ wà. wọ́n wà l'Amẹ́ríkà so mo á ra Jeep yẹn ọ̀dọ̀ Ilese tí mo lò tẹ́lẹ̀ ọ̀dà mo á tà wọ́n á lọ ra Akura Jeep yẹn so Ford Ilese yẹn mo rà pé a máa fi ṣòwò cement tí mo ti lọ sí Ìbèṣe láti lọ register kalẹ̀ gan so wọ́n lè máa fi supply cement ìyẹn ní business tí wọ́n máa fi ṣe. arákùnrin wọ́n jẹ́ kó ìwádìí jẹ́ kó yé wa pé wọ́n ní kéèsì tí o fi kó nǹkan tún báyìí wọ́n ní kéèsì yẹn ò tí ì parí. báwo ni ìwọ ṣe kúrò tí o fi lọ sí kóòtù mọ́. wọ́n ti ní tí kéèsì báyìí dé yẹ́rìn ló máa pè mí láti wá rojọ́ ní kóòtù. so wọ́n ní kéèsì báyìí ti wọ yẹ́rìn ló máa pè mí láti wá rojọ́ ní kóòtù ẹ̀sùn jẹ́ kéèsì rẹ̀ ti wọ yẹ́rìn kéèsì ò ti wọ yẹ́rìn. tí wọ́n fi pè ẹ́. bẹ́ẹ̀ ni wọ́n tó bá ti wọ yẹ́rìn mi gbọ́ kẹ́hìn kóòtù ń sìtì wọ́n ti lọ kóòtù tó bí àbí 11 times ní kóòtù ń sìtì. kóòtù bó. kóòtù Ìlaro ìfù jọ́ọ̀jì yẹn ò sí Nàìjíríà gan báyìí kóòtù kan ní Ìlaro. a rí àwọn plate number kan nílẹ̀ mi báyìí tí wọ́n kọ akilẹ̀ wọ́n kọ àwọn ọkọ̀ lóríṣiríṣi. tí n bá ti ta mọ́tò mi ta mọ́tò mọ́ plate number tí kò má lọ fi dáràn máa ń yọ plate number mi kalẹ̀ nìkan sórúkọ mi lè máa ń lo akilẹ̀. ó ti lo mọ́tò mélòó ti lò. mo ti lo mọ́tò lóríṣiríṣi mo ti lo mọ́tò tí ò níye ta ti lo oríṣiríṣi mọ́tò báyìí tí ò níye. iṣẹ́ wo gangan ni wọ́n ń ṣe fún ara ẹ̀. àmì national union chairman. union lábẹ́ ta ni. lábẹ́ MC Oluomo. lábẹ́ MC Oluomo lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni. ní gáràjì wo ni ẹ̀ ń control. Abúlẹ̀gbá branch ni ẹ̀ ń control. bẹ́ẹ̀ni sọ. ilé tó wà lọ́tà ta ló ní. ìyàwó mi ló kọ́. ìyàwó ẹ̀ yìí ló kọ́ yẹn tó wà ní èwo ni wọ́n kọ́. AIT Tàgbàdo. AIT ló wà lágbàdo. ok àwọn mọ́tò yẹn gangan báwo ló ṣe gẹ́ẹ̀tì báwo ló ṣe rà. mo ra Àkúrà yẹn lọ́wọ́ ẹnìkan níjẹ̀bú mo ra Àkúrà yẹn lọ́wọ́ yẹn níjẹ̀bú mo ra Ilese yẹn lọ́wọ́ àwọn ilé epo mo ra Ford Ilese yẹn lọ́wọ́ àwọn ilé epo àwọn tó ń ṣe epo. ok ta ló fi ẹ jẹ oyè àwọn oyè akilẹ̀. ìgbà tí mò ń ṣiṣẹ́ ilẹ̀ ni ọ̀gá mi ní Sakasaula kọ́nà bá ń fọwọ́kẹ́. ìgbà tó ń ṣiṣẹ́. tí mò ń ṣiṣẹ́ ilẹ̀ bọ́lọ́gà mi Sakasaula ni mo jẹ́ oyè akilẹ̀ lágbàdo ní gbogbo àgbàdo. ok àwọn ló fi ẹ joyè. ìyàwó ẹ̀ iṣẹ́ wo ni ìyàwó ẹ̀ yìí ń ṣe tó fi. ó ń gbẹ̀bí ó dẹ̀ ń ṣiṣẹ́ ṣègùn ọmọlé eléégún ni wọ́n ó máa ń gbẹ̀bí àwọn ó dẹ̀ máa ń ṣiṣẹ́ ṣègùn máa ń gbẹ̀bí máa ń ṣiṣẹ́ ṣègùn máa ń gbẹ̀bí àwọn olóyún ó dẹ̀ máa ń ṣiṣẹ́ ṣègùn ọmọlé eléégún ni kí ni eégún wọn lẹ̀ ń wò lẹ́lẹ̀. iṣẹ́ tó ń ṣe nìyẹn ta ló wá ń jẹ Adéwùnmí. orúkọ mi ni orúkọ mi l'Adéwùnmí. orúkọ tiẹ̀ ni. bẹ́ẹ̀ Adéwùnmí èmi náà mò ń jẹ Adéwùnmí. ok ta ni Olúọmọ àti èmi náà ni ìbejì ni mí ní Kẹ́hìndé yẹn so Olúọmọ yẹn dáàtò Olúọmọ Abúlẹ̀gbà. Olúọmọ Abúlẹ̀gbà bẹ́ẹ̀ ni mo jẹ Olúọmọ Abúlẹ̀gbà. ok torí pé wà lọ́ndà Olúọmọ. bẹ́ẹ̀ ni Olúọmọ wà lọ́tọ̀ọ̀tọ̀ ni Olúọmọ wà ní Olúọmọ Ṣòdílé wà Olúọmọ Mọ̀ṣín wà Olúọmọ Kẹjà wà. ìyàwó mélòó ló fẹ́. ìyàwó mélòó ló fẹ́ àti ọmọ mélòó ti ló ní. ọmọ 9 mo ti bí. 9 ìyàwó mélòó ló ní. ìyàwó 3. ìyàwó 3. bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀kan ti kú. ok ẹ̀ẹ̀kan wà l'Amẹ́ríkà. ok báwo lọ ṣe bímọ ìyàwó mélòó ló bí. ok ẹ yọ máìkì. ó kéré sàn. wọ́n ní ẹni tí ẹni ìṣòwò pẹ̀lú tó ọ̀rọ̀ owó tẹ̀lé obìnrin yẹn ni a ti ṣáàpù mo ti ní. ṣé tó ń wọ àkàrà ẹ̀. mo ti ní kọ́ńtà. ṣé
Hello. Kí ni orúkọ yín madam? Aishat Àjọkẹ́ Ẹ bá gbóhùn sókè. Aishat Àjọkẹ́ Adéṣínà. Aishat Àjọkẹ́ Adéṣínà. Ẹ tó ọmọ ọdún mélòó báyìí? 43 years. 43 years. 43 years. Ọmọ bíbí bo ni yín? Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́. Ẹ lọ sí ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí? Àwọn school wo lẹ lọ? St. Michael Primary School Lọ́tà. Ẹ́? St. Michael Primary School Lọ́tà. Lọ́tà. Secondary school ńkọ́? Libre Martins Agége. Agége. Kí lórúkọ bàbá àti ìyá yín? Hamzat Adéṣínà ni bàbá mi. Ok, ìyá ńkọ́? Bíntú Àdùnní Adéṣínà ni ìyá mi. Ẹ ti bímọ báyìí àbí? Wọ́n bẹ lọ́hùn. Ẹ ṣì ń bẹ lọ́hùn. Ok. Kí ni nǹkan tó gbé yín dé ọgbà ọlọ́pàá? Mo rò pé nígbà tí ọkọ mi wọ́n ní issue kan tí wọ́n ṣe àti grant bẹ́ẹ̀lì wọn. So wọ́n á ní owó tí èlò mo rí ṣàlùmọ́ ní ẹ̀bẹ̀ àwọn á ní woman friend àwọn kan máa ṣe 300 sí mi pé kí n lè ṣáájọ papọ̀ kí n kó lọ fún ẹni tí ó ń bá wọn ṣe bẹ́ẹ̀lì yẹn. True woman. Issue wo lọkọ yín ní tí wọ́n fi sọ pé kẹwo wa? Ọ̀rọ̀ Yorùbá Nation. Yorùbá Nation. Bẹ́ẹ̀ni. Ló ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Ok, yá. So òun. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá Nation? So ọ̀nà ń bọ̀ láti kóòtù Ìgbòho ọ̀nà ń bọ̀ láti kóòtù Ìgbòho náà fi mú wọn jọyìn. Ọ̀nà ń bọ̀ láti kóòtù Ìgbòho ń jọyìn náà fi mú wọn jọyìn. So òun ni tí mo mọ̀ tó fi di pé bóyá a fi ń rìnrìn ọ̀rọ̀ bẹ́ẹ̀lì nígbà. Oye tó gbà wo tẹ́ ti ń fẹ́ra báyìí? 2021. 2020. Lẹ́sìn báwo lẹ ṣe pàdé? A ti pàdé nígbà tí àwọn lọ school ní primary school ní Ṣàṣà. Ìdọ̀pẹ̀mú náà ni ọ̀dọ̀ ti àwọn parents mi náà nígbà yẹn. So tí bá ti wá lọ sí Ìdọ̀pẹ̀mú, màá máa ń ríra. Àtọ́yà lose contact àríra mọ́. So gbàtà fi máa ríra mọ́ àkàn chat lórí kí n láti wá padà tún ríra. Báwo ni ọkọ mi kọ́ mi ti divorce nígbà tí kò sí ọmọ ń bẹ̀. Wọ́n ní ìyàwó sínú kan lọ́wọ́ náà ti ṣe aláìsí. Òun la fi tún reconcile padà. Ok, kí ni ní ọ̀rọ̀ Yorùbá Nation ló ṣẹlẹ̀ tó fi mú ọkọ yín? But ìwádìí jẹ́ kó yé wa wípé ọkọ yín wà ó nípìn nínú ẹgbẹ́ apààyàn kan gbà kan tó fi ṣẹlẹ̀ tí wọ́n fi gbé lọ sí kóòtù yẹn bẹ́ẹ̀ yẹn. Wàláì mo fi jẹ́ tó máa tẹ̀mí nìkan nù sáré ìbúra èmi ò gbọ́ bẹ́ẹ̀ rárá ọ̀rọ̀ Yorùbá Nation ni mo gbọ́. Yorùbá Nation ni ìwọ gbọ́? Bẹ́ẹ̀ni. Èló ni gangan ni wọ́n transfer sí àkáǹtì tiẹ̀? 300 ni wọ́n transfer sí àkáǹtì tiẹ̀. Ta ló transfer owó yẹn? Wọ́n ní woman friend àwọn mi mẹ́ni tó jẹ́ ìgbà tó di pé wọ́n dé tí a fẹ́ lọ sí ilé ọ̀dọ̀ wọn nídìírókò òun ni mo mọ woman yẹn mi mọ́ rí ọkọ mi. Tí wọ́n nílé nídìírókò ni? Ibẹ̀ wọ́n nílé nídìírókò ń gbà yẹn so àti wọ́n ti ta bẹ̀ àti kó ẹrù bẹ̀ so àjọ lọ pẹ̀lú woman yẹn àwọn náà ní wọ́n ní. Ok, lẹ fi kó lọ sí ibo lẹ wá kó lọ? So wọ́n kó àwọn ẹrù yẹn wọ́n kó àwọn kan lọ ságbàdo nílé ọ̀dọ̀ wọn wọ́n dẹ̀ kó aṣọ bíi mélòó kan sí ọ̀dọ̀ ti tèmi. Ok, ìgbà tí ọ̀rọ̀ owó yẹn ṣẹlẹ̀ ẹ̀yin wọn ò sọ fún yín pé owó táwọn gbà jù bẹ́ẹ̀ lọ ni àbí báwo ni? Because ìwádìí jẹ́ kó yé wa pé wọ́n ní 8 million naira ní ọ̀rọ̀ owó yẹn. Irọ́ 8 million yẹn ṣe rí ìjẹ́rìí ayé òun ìjẹ́rìí àlèkè àmọ́ gbogbo tẹ́dà bá máa ṣe kó máa rọ́jú ti ọjọ́ àti sùn ṣó ti yé because ìjọ tí woman yìí sọ̀rọ̀ pé òun máa fìyà jẹ mí torí pé èmi gbọ́kọ mọ́ òun lọ́wọ́ ṣó ti ìjọ yẹn it's like pé bóyá mọ̀ kán wò pé bíi fíìmù mi mọ̀ pé nǹkan tó máa go to extend báyìí ni. Ta ló wá ní mọ́tò méjì tí ọkọ yín tó wà lọ́dọ̀ ọkọ yín? Àwọn náà ṣẹ̀rà. Ìgbà wo ló rà? Ṣé July 5 ni mo rí mọ́tò July 5. Àwọn nílé tó wà lọ́tà yín lẹ́kọ́? Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ nọ́ọ̀sì ni mò ń ṣe. Nọ́ọ̀sì. Ilé tó kọ́lé mò ń kiri oògùn mò ń tọ́jú àwọn èèyàn mò ń ṣe gbogbo ẹ̀ mò ń dájọ́ mò ń ṣe cooperative mo ní mo fi dán nílé lórí. Ok. Iṣẹ́ wo ni ọkọ yín ṣe tẹ́ mọ̀ gangan tẹ́ fẹ́? National Union níbo? Abúlé Ẹ̀gbá branch chairman. Branch chairman. Bẹ́ẹ̀ni. Ok, ẹ ṣé. Ọ̀gá mi rẹ̀ sà. Ẹ sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Alhaji Kẹ́hìndé Sálíù Akíyẹ.
ọmọ bo ni ọmọ Ọ̀ṣun state apá kan Ọ̀ṣun state apá kan Àwórì. ibo ní lọ́ṣun state. Ìkirè. Ìkirè. Okay. Ẹ tó ọmọ ọdún mélòó. I'm 50 years old now. Kí ló gbé yín dé tọlọ́pàá. ọ̀rọ̀ owó ni. Bàbá bá lọ ṣe jẹ́. Ìgbà tí mo ní case murder case so woman friend mi tó wà assist mi onímọ̀ ìdáwó yẹn padà fún ló wá report mi. Ìgbà wo lẹ ní kéèsì apànìyàn yẹn. Going to 5 years náà ṣe. Kí ló ṣẹlẹ̀ nígbà yẹn. Àwọn Fúlàní wọ́n máa ń lọ sínú wọ́n ń pè bẹ́ẹ̀ ní oko ewé àbòkọ ẹyẹ náà ń pè bẹ́ẹ̀. Níbo. Ní ọ̀nà ojú wọn máa ń jíyàn gbé lọ́bẹ̀ àwọn èèyàn múṣẹ́ yẹn wá bá mi èmi ó káwọn èèyàn sínú gbó yẹn pé kọ́ máa ṣọ́nu gbó yẹn after náà wọ́n padà pè wá. Àwọn èèyàn wo lẹ kó sí. mo kọ́ àwọn boys sí inú gbó yẹn. Ok. So if mo jẹ́ kó rí àwọn èèyàn pé mo káwọn èèyàn síbẹ̀ ìgbà tó yá wọn ní tó bá ti jíyàn gbé inú bẹ̀ náà ń gbé wọn lọ wọ́n ti lọ ń gba aránsàn lọ́wọ́ tó fi wọ́n lẹ̀ èmi wá ń lọ sínú gbó yẹn tí mò ń parí ìgbìyànjú ọ̀nà bẹ̀ gbogbo ìgbà tọ̀sán tààrọ̀ tòru tí mò ń parí lọ́nu gbó yẹn. Báwo lẹ́yìn ṣe jẹ́ tí iṣẹ́ mímú Fúlàní fi jẹ́ ṣe. Mo jẹ́ Lagos ní twice ní Odua nation mo jẹ́ inú àwọn ọmọọṣẹ́ Sunday Igboho. Ok. So ìgbà tí ọ̀rọ̀ di pé ẹ̀mí ìgbà tí ó wá di pé wàhálà wá ṣẹlẹ̀ tó wá ní pé wọ́n lọ sun ní POS síbẹ̀ níbẹ̀ èmi ni first person náà kó wá wálé mo wá sákòlé mo sálé Èkìtì. Àwọn òun náà lọ sun ní POS bẹ́ẹ̀. Àwọn ọmọ ẹyẹ ló lọ sun bẹ́ẹ̀ ìgbà tí mo fẹ́ kú bíbà ibi tí wọ́n ti pàdé ìwájú náà tí mo ti fẹ́ kú wọn náà ọmọ ẹyẹ ló lọ sun nínú POS mo ní bọ̀tẹ̀ èmi ni first person tí mo kọ́ lọ bẹ̀ tí mo lọ dáná sun ogun ogbó yẹn. Nígbà táwọn ọmọ ẹyẹ lọ tẹ náwọn ọmọ ẹyẹ lọ sun èèyàn bẹ́ẹ̀ kí ló mú kẹ́yìn lọ dáná sun ogbó. Èmi náà mo kó tó dé pé àwọn lọ bẹ̀ lọ sun ní èmi mo kọ́ sun ogun níbẹ̀ kí èèyàn lè máa rí kí bẹ́ẹ̀ lè mọ́lẹ̀. Nígbà táwọn ọmọ ẹyẹ lọ sun èèyàn bẹ́ẹ̀ níbo ni àwọn boys tẹ̀yìn kó sínú igbó pé kí wọ́n máa ṣọ́. Àwa ti kú òun bẹ́ẹ̀ wọ́n padà pè wá ní ẹ̀yìn chọ́ọ̀chì níbi ẹ̀yìn chọ́ọ̀chì wí àwọn security wí náà padà pè wá ní. Pé wàhálà tó ń ṣẹlẹ̀ nínú bẹ̀ yẹn la fi lọ náà fún àwọn ọmọ yẹn ló wá lé àwọn èèyàn níbẹ̀ pé àwọn bọ́ ẹ̀sẹ̀ yà ayé ló wá lé àwọn èèyàn níbẹ̀. Ok, àlàyé ò lè ṣe fún àwọn ọlọ́pàá nígbà yẹn nígbà tí wọ́n fẹ̀sùn kàn yín lórí ẹni tí wọ́n kó síbẹ̀. Mo náà la pààyàn nígbà tẹ́mi mi fẹ́ bọ́ bí mo tí mo sọ fún àwọn ọlọ́pàá ni mo sọ fún yín so gbà tó dẹ̀ di pé adékọ̀ tán ṣèwádìí. náà nísòro ẹ sọ fún àwọn ọlọ́pàá pé ẹ̀yin lẹ pààyàn kí lẹ ní lọ́kàn pé ẹ̀mí fẹ́ bọ́ bí kí ló ṣẹlẹ̀ nígbà yẹn. ẹ̀mí ti fẹ́ pín ni ẹ̀mí ti fẹ́ pín gbà yẹn ni so gbà tó dẹ̀ di pé. so kílẹ̀ báwo lẹ ṣe pa kílẹ̀ àlàyé ò lẹ ṣe fún àwọn ọlọ́pàá nípa bẹ́ẹ̀ ṣe pa kílẹ̀ fi pa. mo ní àwọn tó lọ sun mo náà sun ẹnìyẹn mọ́nu ilé ń bẹ̀ ilé tán dáná sun ilé wọn lọ sun ogbó ibẹ̀ yẹn náà sun ẹnìyẹn mọ́ ilé ń bẹ̀ mo dẹ̀ sọ fún wọn mo ní mo ní fún mi ìbọ́lẹ̀ ẹnu mọ́tò nígbà tí nǹkan yẹn gbà tán lọ sun ẹnìyẹn pé ẹnu mọ́tò ni mo jókòó sí. nígbà tí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn yẹn wáyé ń bọ̀ lẹ́yìn wà gbọ́dọ̀ ti mú yín báwo lẹ ṣe rìn. mo ti kọ́kọ́ kó mo ti kó lẹ́kọ̀ọ́ mo ti wà lẹ́kìtì. kí lẹ lọ ṣe lẹ́kìtì. ìgbà tó wọ́n di pọ́n wá ogun akiri mo sáko lẹ́kọ̀ọ́. ok. so ìgbà tó wá láti Èkìtì èmi padà sẹ́kọ̀ọ́ mo wá lọ sínú French. ìgbà wo lẹ dé Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara. òun náà ni ibẹ̀ náà ni mo lọ Èkìtì la máa gbà wọlé sí ìlú Ọ̀fà yẹn. ok. so ìjọ karùn-ún ni mo padà ìjọ karùn-ún tí mo padà ni mo lọ sínú French mo ń bọ̀ láti inú French ní blọọkù alójú ọ̀nà. ìyẹn ní Benin. ní Benin mo lọ à ń bọ̀ láti kóòtù Ìgbòho ní blọọkù alójú ọ̀nà ní Benin. ok. so náà fi mú wa so bàtà dẹ̀ mú mi so mo wá ń gbé wọn wá lọ́ mú gba àwọn tó kù kiri ìgbà tí ilé ẹjọ́ dẹ̀ ṣèwádìí pé àwọn tó pààyàn mi ì sí náà àwọn tó pààyàn but èmi am the team leader pé mo lead wọn lọ́nu gbọ́ yẹn so ni wọ́n fi grant mi ní bail. ilé ẹjọ́ ló fún yín ní bail. bẹ́ẹ̀ni. so nígbà tí ilé ẹjọ́ fún yín ní bail kí ló tẹ̀ yọjú sí ilé ẹjọ́ mọ́. ẹ̀wọ̀n tí ìpè mí kọ́ ní yẹ́rìn ni wọ́n máa pè mí ní yẹ́rìn. ǹjẹ́ gbọ́ pé wọ́n mú àwọn tí wọ́n ṣe onídùúró fún yín fún bail. wọ́n mú àwọn ṣọtí mi àtàwọn ṣọtí mi ṣe sọ̀rọ̀ ní last week tí mo ṣe send owó sí kan ní last week we send 20,000 sí kan ní last week so wọ́n mú àwọn ṣọtí mi tí wọ́n bá já bẹ́ẹ̀lì mi àwọn ẹni tí ó gbégbèsè tó ná owó lórí bẹ́ẹ̀lì mi á jẹ́ pé òun lórí iṣẹ́ tó fi já bẹ́ẹ̀lì mi ìyẹn àwọn ẹni tí mo fi jẹ́ lówó yìí wọ́n bá já bẹ́ẹ̀lì mi. ok báwo ni ọ̀rọ̀ jíjẹ owó tẹ̀ jẹ́ ṣe rí. owó yẹn lọ́ fi yanjú náà fi ṣe kéèsì mi pé mo yáwó lọ́wọ́ ẹ̀ owó yẹn lọ́ ná lórí má kéèsì mi tí mo fi jáde ìgbà tí mo dẹ̀ jáde ó ní 8 million òun náà mo lówó tó náà tó bẹ́ẹ̀ ó ní 8 million tó bá jẹ́ bẹ́ẹ̀ náà nìwẹ́ mo ní màá san ọ̀tọ̀ owó tó náà tó bẹ́ẹ̀. ok báwo lọ̀rọ̀ ṣe wá di pé ọlọ́pàá ló mú yín báyìí. òun lọ́ọ́ rìpọ́ọ̀tù mi pé mo jẹun lówó pé mo dúpọ̀ òun ló mo dẹ̀ ṣàlàyé fọlọ́pàá kí mi ò dúpọ̀ lówó báyìí lọ́wọ́ ṣe jẹ́. ọ̀rọ̀ mọ́tò tí wọ́n bá lọ́dọ̀ yín tí wọ́n náà lè ṣàlàyé nípa ẹ̀kọ́. ọlọ́pàá pè mí pé mọ́tò tán gbélé mi pé honest story vehicle mo ní kò yẹ story vehicle mo ṣe ra ni mo dẹ̀ sáré wá sọ́dọ̀ wọn tó bá yẹ story vehicle mi ní lọ́bẹ̀ mo sáré. mọ́tò wo ni mọ́tò wo. Àkúrà Honda Àkúrà latest. mọ́tò mélòó lọ́wọ́ bá nílé yín. Honda Àkúrà latest àti Ford Ilios.
mo dẹ̀ sáré lọ sọ́dọ̀ wọn mo ní mo ṣe ra mọ́tò méjì ni pé mo ra ilé fún business cement ni mo ra ilé fún personal use. èlò lẹ́ra kankan. mo ra tíbí yẹn ní 3.5 ni mo ra àkúrà yìí 3.5 mo dẹ̀ ra tíbí ní 1.9. níbo lẹ ti ra? Ìjẹ̀bú Òde ni ifun tá a bá pẹ́ ní. ṣé lórí igbá ibi tí wọ́n ti ta mọ́tò ni àbẹ́ nìkan ló ta? wọ́n post yẹ online wọ́n post ẹ̀ tọ́dẹ̀ lẹ nọ́mbà mọ́ so mo dẹ̀ mọ́ náà ibi tí wọ́n ti ta mọ́tò mo mọ ibi tí ẹni yẹn ń gbé mo mọ ọdún. ẹni tó tà fún yín ṣó ṣèwé fún yín pé òun ta mọ́tò fún yín? ó ṣe gbogbo ìwé wà nù ìwé tí mo kó fáwọn ọlọ́pàá. ẹ kó fáwọn ọlọ́pàá? bẹ́ẹ̀ni. ok kí ni ẹ̀sùn wo làwọn ọlọ́pàá wá fi kàn yín tán fi mú lórí? ẹ̀sùn pé mo gbowó lọ́wọ́ obìnrin ni wọ́n fi kàn mí mo dé ìbàdàn. báwo ló ṣe kàn ìyàwó yín? àkáǹtì ẹni ọmọ ẹ sẹ́ndì 300,000 sí ìyàwó máa fún ẹni mi ó ṣe 300,000 nígbà tó fẹ́ ṣe bẹ́ẹ̀lì mi gbà so ni wọ́n fi mú pé àkáǹtì náà ṣe owó sí mo ní 300 sí àkáǹtì ẹ̀ so ọlọ́pàá dẹ̀ tábà dé ìbàdàn pé a máa yanjú ẹ̀ kí wọ́n tó ti bá yanjú ọ̀rọ̀ níbi tábà dé bí a yanjú ẹ̀ aṣọ bá ṣe máa sanwó ẹ̀ so la fi dé ìbàdàn. so ẹ̀sùn ẹjọ́ ti alákọ̀ọ́kọ́ yẹn ṣì ń lọ lọ́wọ́ ní kóòtù? ẹjọ́ yẹn ṣì ń lọ́kọ̀ tó bá dé yẹ́rìn ọmọ àpè mí. ti ìpànìyàn ní POS yẹn? ọmọ àpè mí yẹ́rìn ní àndóde tí fún adájọ́ yẹn wà lamẹ́ríkà báyìí wọn sí Nàìjíríà. kí lẹ ní lọ́kàn láti ṣe lórí ìtàn torí ẹ̀wọ̀n yín dé? bá a ṣe fẹ́ sanwó olówó ni èlò ní ìgbésẹ̀ tẹ́jẹ́? 8 million mo jẹun mo ní mi jẹ́ 8 million wọ́n tó bá ní 8 million ni màá ní kí ọmọ rẹ̀ àríyìn 1 million wá fún lọ́la màá ta mọ́tò méjì tó wà ní station asanwó ẹ̀ fún so mo ní tí ó bá dé tó bá gba ohun tí mi jẹ́ tó bá ní mo gbẹ́ mo ní wẹ̀yán tó máa gbà so mo ní kò jù bẹ́ẹ̀ lọ tó ràn mí lọ́wọ́. iṣẹ́ wo lẹ ń ṣe lọ́wọ́ tẹ́ fi rí àwọn owó tó yẹn ra mọ́tò? iṣẹ́ wo lẹ ń ṣe? àmì national union chairman so àwọn ọmọ mi dẹ̀ wà lamẹ́ríkà so tí mo ń sọ́n. union èwo? garage and park ní abúlẹ̀gbà. ẹgbẹ́ àwọn onímọ́tò? bẹ́ẹ̀ ni mi ní chairman wọn bẹ̀ sà. ṣé ẹ ṣe chairman ti tó jẹ́ tìjọba yìí náà tó lọ́wọ́lọ́wọ́ tí? bẹ́ẹ̀ ni sà tìjọba yìí là ń ṣe lọ́wọ́lọ́wọ́. so ìbẹ̀lẹ̀ ti rí owó tó tẹ́ fi ra mọ́tò? ibẹ̀ kọ́ mo ti rán àwọn ọmọ mi ló sẹ́ndì owó sí mi láti amẹ́ríkà fẹ́ kí n lọ fi ṣe business oní business cement tí mo fẹ́ ṣe. iṣẹ́ wo làwọn ọmọ yín ṣe lamẹ́ríkà tí wọ́n fi sẹ́ndì? àwọn ọmọ mi ṣe business àwọn mọ́sọ̀ àwọn ọmọ mi ti kọ́lé sí ra sí Nàìjíríà kọ́lé sí Nàìjíríà àwọn ọmọ mi níṣẹ́ gidi lọ́hùn working for wọn ṣiṣẹ́ company lọ́tọ́ owó gidi lọ́hùn. ọmọdún mélòó láwọn ọmọ náà? my first born now going to 39 years now. okay I think madam. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.